Ọba gbogbo akéwì mo dé o. Ẹni Olúwa bá fẹ́ jẹ́ Ọlọ́run ló tún dé. Aṣáájú ni mí alálàyé òdodo. Ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ ló tún gbé mi wá sílẹ̀ Yorùbá gédégédé, ó ṣe mí ní kàyéfì. Bí wọ́n bá ń gbé èèyàn lónìí fúnra ìràì, ó yẹ kó pà fún ọ̀hún mọ́. Ó ti wá dá gbogbo ayé pátá lójú. Ọbásanjọ́ ò fẹ́ràn wa nílẹ̀ Yorùbá rárá. Àgbàlagbà Ọbásanjọ́ tó ṣe yẹn gan mọ́ dì í. Ó sọra rẹ̀ dáláwàdà adìyẹ ni. Bàbá Ọbásanjọ́ wá tẹ́ pátápátá nílẹ̀ Yorùbá, ó tẹ́ bí ọwọ́ aṣọ. Ọmọ̀pọ̀ ní Ṣàngó tó jójójó tí ó tàpá. Àbùkù ara rẹ̀ ló ń wá. Lọ́básanjọ́ tó jẹ́ pé gbogbo election tó ṣe tó fi wọlé ààrẹ, inú yàrá ẹ̀ ni wọ́n ti ń kọ́. Látìgbà tí wọ́n ti ń dìbò ọdún 1999 Lọ́básanjọ́ wọlé ní àpótí ìdìbò tó ti ń dìbò kọ̀tán bí. Gbogbo ọdún tó kù tí wọ́n ti ń dìbò, Ọbásanjọ́ ò wọlé ní àpótí ìdìbò tó ti ń dìbò kọ̀tán bí o. Jàgídíjàgan ká bẹ́ẹ̀yàn lórí ká bẹ́ẹ̀yàn nímú ni wọ́n fi wọlé ìbò lásìkò ààrẹ tiwọn. Ṣé ká sọ pé ìlara Tinubu ló mú bàbá ní? Ẹ bọ́rọ̀ òwú ojú yín gbà mí tì. Ẹ ṣe lára èèyàn títí tí ẹ sì ẹ̀dọ́sí ọmọ Yíbò, ọmọ Yorùbá ò bínú. Ọ̀tá Yorùbá ni yín, wàsíwísù ò sí rárá. Ìbò tí wọ́n dì tí Tinubu ò wọlé nígboro Èkó, Tinubu ò sì bínú. Tinubu ní beauty of democracy ni. Ààrẹ Buhari ò dìlífà Katsina fẹ́gbẹ́ APC. Gọ́dán El-Rufai tí gbogbo ayé mọ̀ tó ń polongo Tinubu kò dìlífà Kaduna fẹ́gbẹ́ APC. Ṣé bù ọ̀hún gan Ọbásanjọ́ ní kí wọ́n dàrú àbẹ́wò ni? Gọ́dán Ganduje ò dìlífà Kano fẹ́gbẹ́ APC gbogbo ayé lórí. Lalong ò dìlífà Plateau fẹ́gbẹ́ APC. Ó tún gbé wá fi sínétọ̀, ó tún lulẹ̀. Lalong tí gbogbo ayé mọ̀ pé incumbent governor ló jẹ́. Ọjọ́ mi lójú, ó ṣe mí ní kàyéfì tí ilé tó kó. Kẹ́sì mọ̀ wò ó, wọ́n sì lẹ́yìn lẹ́gbà Babangida nímọ̀ràn kí wọ́n ànánù ìbò Abíọ́lá tí gbogbo àgbáyé gbà kó dára jù láyé. Mo nírọ́, ó ti wá hàn gédéńgbé pẹ́yìn gan lọ̀tá Yorùbá, ẹ̀yin gan lọ̀tá Nàìjíríà. Ìbò tí wọ́n dì kẹ́gbẹ́ tí ò ní structure rárá tó ń ríbò nílẹ̀ Yorùbá, tó ń ríbò ní FCT, tó ń ríbò nílẹ̀ Haúsá, àbíbò ọ̀hún Lọ́básanjọ́ ń wí. Tẹ́bọ̀rọ̀ òkú bá gbàgbé, ọmọ Nàìjíríà ò gbàgbé rárá. Ìbò tí gbogbo àgbáyé mọ̀ pé wọ́n rí igi tẹ́ẹ̀dì fún Yar'Adua lọ́dún 2007 wọ́n gbẹ́jọ́ rẹ̀ ilé ẹjọ́. Ayé sáà la wà tí Yar'Adua ti lóun ò wọlé rárá. Àbálò àbábọ̀ ilé ẹjọ́ kọ̀nsídà Yar'Adua ni wọ́n fi gbé ká fún. Èmi ò rírí láti gbà tá a ti dìbò Nàìjíríà kí wọ́n káńsù ìbò rárá. Ọbásanjọ́ jọ mí lójú o. Ìgbà tí ń dìbò awúrúju gan kò sọ bẹ́ẹ̀ rárá. Ọbásanjọ́ ṣe mí ní kàyéfì. Ọbásanjọ́ tó jẹ́ pé jàgídíjàgan ló kó kiri. Gbogbo ìgbà tí ń bẹ lórí àléfà tipátipá ni wọ́n fi ń wọlé. Ẹni tí ó bá dìbò fún Ọbásanjọ́ rúgi oyin. Àbí ẹ ti ẹ̀rò pópònú làwọn INEC ni. Àbí ẹ ti ẹ̀rò pé wò mọ tí wọ́n ń ṣe ni. Àbọ̀ Ọbásanjọ́ rò pópònú ni wá nílẹ̀ Yorùbá. Ẹ bọ̀rọ̀ òwú ẹjọ́ lọ sinmi kẹ́ lọ jòkó jẹ́ kẹ́ mọ̀ wò lókù. Ọbásanjọ́ wá ní kí wọ́n káńsù ìbò tí ń lọ nírọ̀wọ́rọsẹ̀ lọ́wọ́lọ́wọ́. Mo fọ̀rọ̀ mi pamọ́ ìgbà tí wọ́n bá dìklíà ẹni tó wọlé. Ẹ kúkú mọ̀ mí ọba gbogbo akéwì. Èmi èdè bá bá èdè ọ̀rọ̀ bá bọ̀ ọ̀rọ̀. Abátapá abatapá. Èmi ọmọ ẹni tí wọ́n sọ pápá àti pàpà mọ́ wọ́n tí wọ́n ní kí wọ́n pa mí kí n kú gbogbogbò wọ́n retí bàbá kó wá ta pampa. Mo sì dàpà tí àlàpà apá mi tì apá mi mọ́. Mo dáwọ́ ìmọ̀dò mo ò ṣe é kírun. Àgé ẹlẹ́mu lèmi ò sì ṣe é sàlùwàlà. Bẹ́ẹ̀ kan bá forí ọká ọmú ajẹ́kóṣe tó tún fẹ́ kánjú kú òlókè èpè. Gbogbo ẹ̀dá tó bá ka ọ̀rọ̀ Ọbásanjọ́ sí onítọ̀hún ò mọ ohun tí ń ṣe ni. Ẹ jẹ́ kí n kí ẹgbẹ́ APC lápapọ̀. Àsìkò ìdùnnú kò ní pẹ́ kó tó dé. Ọba Akéwì ń bọ̀. Kọ́bọ̀ yí Ọbásanjọ́ o. Òjò ẹ̀sìn Ọbásanjọ́ ò tí ì rọ̀ rárá. Ó ń sú ni kò ní pẹ́ kó tó rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀.